Ìwọ wo ló ní boiled egg nílé tó mọ bó ṣe fẹ́ jẹ? Ẹ máa wò pé kí ló dé kí ni mo tún sọ. Alase ni mí. Yes o. Wọ́n jẹ oúnjẹ ìní Ghana. Mo re Ghana. Mo wá rí. It's just a finger food. And I was like, how did that? Mo dey taste it and it was very, very, very sweet, tasty. Báwo ni boiled egg ni? Ẹ bọ ẹyin normal, nothing much. Òun ni mo ti bọ̀ síbí báyìí. So, ẹ wá mú rodo àtàlùbọ́sà. Ìwọ tó bá ṣe ń jata sí ni o, rodo rè. Ẹ kọ̀ gún báyìí. Ẹ mọ́ ọ lọ. Ẹ mọ́ ọ lọ. Ẹ ti rí. Àágún, àjẹ́ òkúná dáadáa. So, ẹ ti rí. A ti gún tán. Ẹ máa wonder pé kí l'Alase tún mú wáyé. Ara ọ̀tọ̀ ni. Mo ti wá rọra kó báyìí. So ẹ lè tún gún ju bó ṣe wà yẹn lọ. So but gúngún tèmi ti wà òkè bẹ́yìn. Ṣóyé. A máa wá mú onions. A máa wá fi sí báyìí. But onions yẹn jẹ́ kó slice báyìí la fẹ́ báyìí. Lóní tíní. Ẹ wá gbélé báyìí. Díẹ̀ báyìí. Ṣé ń gbọ́? Yeah, you now mix it up again. Ẹ wá mú boiled egg yín yẹn. Ṣé máa wẹ́ni tí ó máa like oúnjẹ dáadáa? Àwọn ẹni tó máa ń jẹ dọ̀nkúnú. Àbáwọn ẹni tó máa ń jẹ dọ̀nkúnú náà ni. Tó máa ń fi raw peppers jẹ yẹn exactly. So ìwọ tó bá ń jẹ raw peppers tó ṣe hey, what's this? Àwọn èèyàn tó ń jẹ wà o. Oúnjẹ Ghana dẹ̀ ni. So ẹ máa rọra la ẹyin yín ẹ máa rọra là báyìí. Ṣé ti rí? Just little. Ẹ máa rọra la ẹyin yín báyìí. Ẹ̀rí kan tá a ṣe yẹn. Mixture ata àti onion yẹn. Ẹ máa rọra kó sí àárín ẹ̀ báyìí. Oh la lascious. Ẹ máa rọra kó sí àárín ẹ̀ báyìí. Be careful ṣé wọn pátá tá a ṣe ṣe kíní ni kó má lọ máa ta yín lọ́wọ́. So máa rọra gbé báyìí. Máa wá rọra slice. Bóyá máa ń rí nìyẹn, bóyá máa ń fine lójú. Ẹ rọra slice onion yẹn sìn. The same shape. Ẹ rọra ṣe báyìí. So onion yẹn lè máa fi rọra. Isn't this beautiful? That's how it is. Bá ṣe máa jẹ nìyẹn o. Yes, bó ṣe ń jẹ nìyẹn. So ẹni tó bá ti ní kó má jata, please endeavour not to eat. So mo ṣe máa ṣe fún ẹ̀yin méjèèjì òun nìyẹn. Have you seen it? Yeah, this one I can drop it like this inside. Like this. So finger foods thing. Just eat it like that. And you're what? You're good to go. Mo bọ̀ ẹ jẹ́ kí n clear bí báyìí. So, mo ti clear bẹ̀ yẹn. Mo rọra gbé ẹ̀rí báyìí. That's how it is. Like that. Look at this. Like that. Did you see it? Did you see it? So, tẹ́ bá ti máa jẹ ilé ìbáyìí. Kí lẹ máa fi jẹ? Ẹ gbé omi tó tutù. Mo kó tà. Ẹ jẹ́ kí n wá sí ẹ̀ pẹ̀lú yín o. Ẹ má lọ pé Alase ẹ wọ̀ ká máa ń tìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó ta. Òwò tó mọ̀ pé o like láti recreate ẹ̀ àtàyẹ̀ dẹ̀ máa bà ẹ́ lẹ́rù. Ẹ lè sáré sọ̀tẹ̀ díẹ̀ nínú òróró kékeré. Ṣó ti yẹ yí but bó ṣe ń jẹ gangan ní ìlú wọn ní Ghana lélẹ̀. Ẹ̀yin ará mi ní Ghana ṣé mo gbà àbí mi ò gbà? What is the name gangan tẹ́ máa ń pè? Wọ́n dárúkọ ẹ̀ fún mi níjọ́ yẹn but mo ti gbàgbé. So but this is it. I recreated it very, very well. Yes or no? Yes. Ire o lọ́jọ́ gbogbo. Ó dàbọ̀. Look at that.
I love you. Bye.